Baba Olóyè, welcome on board. We recognize the presence ní ẹ káàbọ̀ sórí ètò wa. Àbúrò mi ọmọ ọba, mo rí ẹ ń bẹ̀, welcome on board. Ẹ kú àbọ̀ sórí ètò wa. Bẹ́ẹ̀ni, Yorùbá lóníṣòwò. Mo dúpẹ́ pọ́mọ Yorùbá ni mí, Yorùbá ò ní bàjẹ́ láéláé láṣẹ Èdùmàrè. Ọlọ́mọ Odùduwà o, adẹ̀ tó ń jayé ọba. Share please share this program. Ẹ bá mi share lórí wọ́ọ̀lù yín. Mo fẹ́ kí everybody wọlé. Ẹ bá mi share please. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ètò tẹ́tí retí rèé. Madam Olúwatósìn Ayẹni, ẹ mà káàbọ̀ o. I see you sharing the program. Thank you very much. Sunday Ifátósìn, ẹ mà káàbọ̀ sórí prógámù wa yìí. Àṣà àti ìṣe Yorùbá là ń gbé lárugẹ lọ́wọ́. Ẹ bá mi share it on your wall please. Ilé Ifẹ̀ o, Ilé Ifẹ̀ orísun Yorùbá. Ilé Ifẹ̀ o, Ilé Ifẹ̀ orísun Yorùbá. Àní mi Odùduwà ni ẹ́, Odùduwà ni ẹ́. Orísun wa, Ilé Ifẹ̀ lórísun wa. Àṣẹ Ìdùmarè Ifátósìn, àbọ̀rú àbọ̀yè.
Odùduwà nìyẹn. Ilé Ifẹ̀ lórísun. Ilé Ifẹ̀ lórísun. Ilé Ifẹ̀ o. Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ òye. Káre Ilé Ifẹ̀. Èrò káre Ilé Ifẹ̀ o. Èrò káre Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ òye. Èrò káre Ilé Ifẹ̀. Yorùbá Art Religion, mo rí ẹ̀ńbẹ̀ òdúró le. Welcome on board. Please share this program, please. Ẹ bá mi share. Èrò káre Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ òye. Èrò káre Ilé Ifẹ̀. Kọ́lọ́n kó dẹlẹ̀ fọba wa tó ti kú, ṣùgbọ́n ọba tá a ní sìn ọba wa Ọ̀jájá 2 ẹni ìtàn Ògúnwùsì, òun ló ṣàdarí wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Kọ́lọ́n kó dẹlẹ̀ fọba wa Síjú Adé tó ti lọ, ọba wa Ọ̀jájá tó wà bẹ́ẹ̀ kí yẹn pẹ́ lórí oyè kó kó wa jẹ̀pẹ́. Tọ́ba ni mo gbà, èmi ò yájú sọ́ba, èmi ò dìtẹ̀ fọ́ba. Tọ́ba ni mo gbà. Ni mo gbà. Thank you very much. Ẹ ṣé gan, ẹ bá mi share, ẹ bá mi share. Mi ò yájú sọ́ba, ọba wa Ìtàn Ògúnwùsì, Ọ̀jájá 2. Adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ adábẹ́rẹ́, ẹ̀ ní kú rèwerèwe, ẹ kó wa jẹ̀pẹ́. Ìfẹ́ òye níbi ojúmọ́ gbé mọ́ wáyé. Kábíyèsí o, títí làforí adé. Ajá ń sọ̀rọ̀, ọ̀rẹ́ mi ajá ń sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi ajá ń sọ̀rọ̀, ọmọ àgbà o. Ọ̀rẹ́ mi ajá ń sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi ajá ń sọ̀rọ̀. Nígbà wo? Ọ̀rẹ́ mi ajá ń sọ̀rọ̀. 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 Tiwa ò ní agbèwá o. Ọ̀rẹ́ mi ajá ń sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ mà káàbọ̀ sórí ètò wa yìí, ètò ìjìnlẹ̀ Yorùbá àṣà àti ìṣe wa. Ẹ káàbọ̀ sórí ètò wa. Mo dúpẹ́ pé ẹ rí notification ẹ sì wá. Program wa dá lórí ètò Yorùbá àṣà ìbílẹ̀ wa, òun la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ bá mi share program yìí kí gbogbo àwọn tí ò tí ì mọ̀ kí wọ́n mọ̀, kí wọ́n dẹ̀ lè bá wa pé kọ́ lè bá wa pé pọ̀ lórí ètò yìí. Kí n tó máa bẹ̀rẹ̀ prógámù yìí, màá kọ́kọ́ ṣèbà Ọlọ́run. Ìbà Ọlọ́run ọba mi àjíkí, ọba mi àjíyìn,
ọba tẹ́rẹ̀rẹ̀ bí ẹni táṣọ òrọ́mọ níṣẹ́ fàyàtì ọba lánàá ọba lénìí ọba lọ́jọ́ gbogbo ọba àwọn ọba ògbéni níjà kẹrù òbí oníjà ọlọ́run ìbàrẹ̀ lénìí mo ṣèbà lọ́balọ́ba mo ṣèbà lóyè lóyè mo ṣèbà àwọn tó dá kí n tó dá mo ṣèbà ọ̀sẹ̀sẹ̀ tó ṣẹ̀ kí n tó ṣẹ̀ mo ṣèbà ọkùnrin mo ṣèbà ilé obìnrin gbé e sókè ó yá nìṣó ńlẹ̀. Àbúrò mi tó dá mo rí ẹ ń bẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí.
àṣẹ Èdùmàrè Ìdòwú Odùduwà á gbé gbogbo wa. Èrè ẹ̀rù ká kò dé èrè ọdún yìí àjò. Ẹyẹ sì máa dárí dàgbé nígbó, ẹyẹ sì máa kóṣù dàlùkò. Ẹyẹ sì máa dárí dàgbé nígbó, ẹyẹ sì máa kóṣù dàlùkò. Ẹyẹ sì máa kóṣù dàlùkò. Ẹyẹ sì máa dárí dàgbé nígbó, ẹyẹ sì máa kóṣù dàlùkò. Share the program. Mo ń dúró káwọn èrò pọ̀ lórí line. Ẹyẹ sì máa kóṣù dàlùkò. Ẹyẹ sì máa dárí dàgbé nígbó, ẹyẹ sì máa kóṣù dàlùkò. Ẹyẹ sì máa kóṣù dàlùkò. Ẹyẹ sì máa dárí dàgbé nígbó, ẹyẹ sì máa kóṣù dàlùkò. Share the program. Ẹ bá mi share kí àwọn èèyàn lè wọlé ká lè bẹ̀rẹ̀ program yìí. Ẹyẹ sì máa kóṣù dàlùkò. Share the program please. Ẹ bá mi share kí gbogbo àwọn èèyàn lè get notification ká lè bẹ̀rẹ̀ program yìí. A fẹ́ sọ̀rọ̀ nípa àṣà ìbílẹ̀ wa. Ẹyẹ sì máa dárí dàgbé nígbó. Nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lénìí òun ni ọ̀rọ̀ nípa àṣà àti ìṣe wa. So a fẹ́ kọ́kọ́ sọ nípa kí ló ń jẹ́ àṣà, kí la mọ̀ tó ń jẹ́ àṣà. A máa sọ̀rọ̀ nípa àṣà, òun la fẹ́ sọ lénìí. Ṣùgbọ́n mo fẹ́ kí èrò kí wọ́n pọ̀ lórí line kó tó di pé a bẹ̀rẹ̀. Kí la mọ̀ tí ó ń jẹ́ àṣà? Kí ni àṣà? Kí ló ń pè ní àṣà? Tá bá sọ̀rọ̀ àṣà, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni o, òdodo ọ̀rọ̀ ká máa ṣe nǹkan tá a bá láyé, ó
dàbí pé nǹkan tí a bá láyé tó bí wa mọ́ òun ló yẹ ká máa ṣe gẹ́gẹ́ bí nǹkan tí bàbá mi yẹn sọ ń sìn ó ní ká máa ṣe nǹkan tá a bá láyé ṣùgbọ́n àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti gbé àṣà ìbílẹ̀ wa tó ti gbé ìdààmú kí ló ń jẹ́ àṣà ìbílẹ̀ kí ló ń jẹ́ àṣà wa àṣà jẹ́ ìṣesí ìhùwàsí ìmúra ẹ̀sìn oúnjẹ tí a mọ̀ mọ́ àwọn èèyàn kan àwọn ẹ̀yà èèyàn kan àṣà ó jẹ́ ìṣesí ìhùwàsí ìmúra gẹ́gẹ́ bí mo ṣe múra yìí sìn tí wọ́n bá ti rí mi níta wọ́n ti mọ irú ẹ̀yà tí mo ti wá wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá leléyìí àwọn ìmúra kan ó jẹ́ pé àwọn ẹ̀yà kan ló máa ń múra bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ti rí ìmúra yẹn wọ́n ti mọ̀ pé ìyá ẹni náà ti wá àwọn báyìí ló máa ń múra báyìí ìhùwà gẹ́gẹ́ bí ìhùwà ọmọlúwàbí ìhùwà ọmọ Yorùbá ó yàtọ̀ pátápátá sí ìhùwà àwọn ẹ̀yà mìíràn tó wà ní Nàìjíríà tàbí ní káàkiri àgbáyé ìhùwàsí oúnjẹ jíjẹ bákan náà oúnjẹ wa ó yàtọ̀ ìhùwà ọmọ Yorùbá àti ìhùwà ìṣesí ìsọ̀rọ̀sí ó yàtọ̀ káàkiri àgbáńlá ayé gbogbo ibikíbi tí wọ́n bá ti ṣe káàárọ̀ òjíire káàárọ̀ òjíbí ní gbogbo Nàìjíríà ni o ní Kútọ́nù ni o ní Abidjan ni o ní Cuba ni o ní Brazil ni o ní Trinidad and Tobago ni o ní Mexico ni o ní Puerto Rico ni o torí gbogbo àwọn ọmọ Odùduwà ló sì débẹ̀ yẹn ibikíbi tí ẹ bá ti rí wọn ẹ ò dá wọn mọ̀ torí wọ́n sọ pé ní rọ́mọ ọba ká má rà mí ọba lára ẹ̀ àwọn ọmọ Yorùbá a jẹ́ ẹ̀yà kan tó jẹ́ pé Ọlọ́run a jẹ́ àkàndá ẹ̀yà kan ṣùgbọ́n àṣà yìí mo sọ pé àṣà jẹ́ ìṣesí ìhùwàsí ìmúra ẹ̀sìn oúnjẹ tí wọ́n mọ àwọn ẹ̀yà èèyàn kan mọ́ tàbí ohun tí wọ́n ṣe àpèjúwe ìgbésí ayé àwọn ẹ̀yà kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìsọ̀rọ̀ sí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń bọ̀wọ̀ fún àgbàlagbà ní ilẹ̀ Yorùbá ọmọ kékeré ò lè wo àgbàlagbà ní ojú tí ó bá ti ń sọ̀rọ̀ ó máa gbójú sílẹ̀ báyìí tí àgbàlagbà bá ń bá ọmọ kékeré sọ̀rọ̀ ó ní láti gbé ojú sílẹ̀ torí pé wọ́n kọ́ ọ òun ni Yorùbá ṣe máa ń sọ wípé bíbí ire kò ṣeé fowó rà bíbí ire kò ṣeé fi owó rà ẹ̀yà Yorùbá ló ní kí a bọ̀wọ̀ fún yàn ẹ̀yà Yorùbá ló ní kí a kíyàn gbogbo nǹkan kí nǹkan tí a bá ń ṣe báyìí òun ló ní kíkí ni ní ilẹ̀ Yorùbá irú bí ìjókòó ìtí ọba fẹ́ kí ẹ kú ìjókòó ń bẹ̀ yẹn o ẹ lẹ́ ń bẹ̀ yẹn o ẹ kú ìjókòó ẹ káàbọ̀ o ó dàbọ̀ o ẹ ẹ o kìíní wọn á kí ẹ tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé Yorùbá ló ní àpọ́nlé lọ́wọ́ tí a bá ní ibẹ̀ ni ọ̀wọ̀ ti ṣẹlẹ̀ pé kí a bọ̀wọ̀ fún àgbàlagbà kí àgbàlagbà gbé nǹkan dání kí ọmọ kékeré sáré lọ gbà lọ́wọ́ ẹ̀ Yorùbá ló nìyẹn lọ́wọ́ kí ọmọ kékeré jókòó ní ibì kan kí àgbàlagbà dé kí ọmọ kékeré kí ó dìde fún un lórí ìjókòó yẹn lórí àga yẹn Yorùbá ló ní lọ́wọ́ ọ̀wọ̀ nìyẹn níbi ká bọ̀wọ̀ fàgbàlagbà Yorùbá ló ní ọ̀wọ̀ lọ́wọ́ pé ká máa bọ̀wọ̀ fún àgbàlagbà torí wọ́n sọ pé ká máa bọ̀wọ̀ fẹ́ni tó jù wá lọ ṣùgbọ́n kì í ṣe pé ẹni tó bí wa nìkan ni ká bọ̀wọ̀ fún bàbá wa ká bọ̀wọ̀ fún ìyá wa àtàwọn tí ó bá jù wá lọ gbogbo wọn ni ká bọ̀wọ̀ fún Yorùbá ló ní lọ́wọ́ ìyẹn jẹ́ bẹ́ẹ̀ ní ti ìmúra ká múra kó yẹ ni bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn gẹ́gẹ́ bí mo ṣe múra yìí Yorùbá ló ní lọ́wọ́ kò sí ẹ̀yà kan náà kò sí ẹ̀yà kẹ́yà ní gbogbo ilẹ̀ ayé yìí níbi tí Ọlọ́run dá tó jẹ́ pé ó lè múra báyìí àfàwọn tó bá fẹ́ wọ́n sọ pé ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan Yorùbá ò ṣe bí ti bàbá ẹnìkọ̀ọ̀kan ìmúra yìí Yorùbá ò kọ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan àfàwọn tó máa kọ́ lọ́wọ́ Yorùbá torí ńgbà tí a bá wọṣọ yìí bí mo ṣe múra báyìí sìn mo lè máa jáde lọ kí àwọn ẹlòmíì kódà àwọn tó jẹ́ òyìnbó tó bá rí mi bí mo ṣe múra yìí ó máa ń wù wọ́n pé kó jẹ́ pé àwọn làwọn múra irú báyìí àṣà wa ni ìmúra wa ni kí a sọ̀rọ̀ kó dánmọ́rán lẹ́nu èèyàn kó dángájíá ká fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ ká sọ̀rọ̀ ká pòwe sí
ká sọ gbogbo oríṣiríṣi kó dán mọ́ránmọ́ lẹ́nu èèyàn, Yorùbá ló ní. Àwọn èdè, àwọn àkànlò èdè, àwọn èdè Yorùbá ló ní. Ṣùgbọ́n ní ayé òde òní, torí ní ayé àtijọ́ èdè Yorùbá dùn púpọ̀. Ní ayé òde òní, àwọn èèyàn pàápàá jùlọ ní ìlú òyìnbó tí a wà yìí, àwọn èèyàn kì í sábà máa kọ́ ọmọ wọn ní èdè wọn. Ó máa ń ṣe ni láàánú wípé wọn ò ń fẹ́ sọ èdè tó jẹ́ pé ó rẹwà, tó jẹ́ pé tẹ́lòmíì bá tún gbọ́ lẹ́nu ẹ̀, wọ́n máa wò pé èdè ló sọ báyìí, ká fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀, ká sọ̀rọ̀ kó lápọ́nlé. Yorùbá ló ní. Kí ló dé tí ó jẹ́ pàdé máa bímọ tí a ní fẹ́ kọ́ wọn ní èdè wa yìí, tí a ní fẹ́ kọ́ wọn ní àṣà wa yìí, torí kí àṣà yìí kó má bàa parun. Torí ẹ̀ ni mo ṣe dìde. Gbogbo àwọn kan náà tí ń ṣe program tó ń sọ ọ̀rọ̀ nípa àṣà kò tí ì pọ̀ tó, ṣe ló dàbí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní evangelism. Ètò tí mò ń ṣe yìí ó dàbí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní evangelism. Kí a ṣe evangelize. Torí tí a bá evangelize, tá a bá kéde, kí àwọn tí ó ti mọ̀ wá tẹ́lẹ̀ tàbí àwọn tó ti pa àṣà yìí tó ti pátì, kí wọ́n ká ta wọ́n nídìí, ká pe àkíyèsí wọn, ká pe àkíyèsí wọn tí olóyìnbó ń pè ní wake up call, pé èdè yìí, àṣà yìí ó mà ti ń parun lọ. Tí a kò bá ṣe báyìí, bóyá tá bá máa fi wò tó bá máa fi di nǹkan bí 20 ọdún sígbà tá wà yìí, kò ní sẹ́yà Yorùbá mọ́, kò ní sédè Yorùbá mọ́. Torí gbogbo àwọn èèyàn ló jẹ́ pé tí o bá ẹlòmíì tó bá lọ kí wọn, tó bá ráwọn ọmọ tó bá sọ Yorùbá sí wọn, àti tipátipá ni ọmọ wọn máa fi sọ Yorùbá jáde lẹ́nu. Torí àwọn òbí wọn kò kọ́ wọn ní Yorùbá. Ẹlòmíì tó bá sọ Yorùbá sí wọn, no, ẹ sọ speak English. Kí ló ń jẹ́ speak English? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Èdè tí wọ́n mú wá fún wa nígbà òwò ẹrú tó jẹ́ pé àgbà tipátipá ni. Ẹ̀yin náà tún wáyé ṣe, this is second time slavery. Ẹ tún ní jẹ́ kí ọmọ yín kó sọ èdè yìí. Èdè náà wá ń parun lọ. Wàá tẹ̀ tún rí ẹlòmíì á wa ìlà sí ẹ̀kẹ́ báyìí. Wàá máa sọ Yorùbá sí, á máa fi òyìnbó dá ẹ lóhùn, á máa fi Gẹ̀ẹ́sì dá ẹ lóhùn. Ṣé wá ń dá bẹ́ẹ̀? Wọ́n ní bó ní bá ṣe gbé gbá ẹ̀ lọ́ máa ṣe bá gbé. Bó ní bá pe gbá ẹ̀ láàkàrà gbà, wọ́n á fi bá a kólẹ̀. Ẹ jẹ́ kí àwa ọmọ Yorùbá, ètò tí mo gbé jáde yìí, it's like ẹ gbà mí láyè kí n sọ òyìnbó díẹ̀, it's like a wake up call fún àwa ọmọ Yorùbá láti tara wa jí wípé ẹ má jẹ́ kí a máa sọ èdè abínibí ká sọnù, ká lọ máa gba èdè tí wọ́n fún wa tó jẹ́ pé tipátìkúùkù la fi gba èdè Gẹ̀ẹ́sì. Kì í ṣe ní ìlú òyìnbó yìí nìkan ló ti ń ṣẹlẹ̀, ní Nàìjíríà ibi tá a ti wá gangan ó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Gbogbo wọn tó bá jẹ́ ọ̀dọ̀ wọn, àwọn ọmọ wọn ò ní lè sọ Yorùbá, wọn ò tiẹ̀ ní lè sọ kí Yorùbá jágere. Tí ó bá dẹ̀ ti ń lọ bẹ́ẹ̀, tá bá máa fi kà á, ení èjì ẹ̀ta tó bá máa fi di bí 20 ọdún sí ìgbà tá wà yìí, èdè yìí lè ṣe bẹ́ẹ̀ kó kúrò nílẹ̀. Ẹ jẹ́ kí a máa kọ́ àwọn ọmọ wa. Kódà pàápàá jùlọ àwa pàápàá, ẹ má jẹ́ kí èdè wa kó máa tì wá lójú. Tó ẹlòmíì wàá sọ èdè sí, ó rí pé ọmọ Yorùbá ni, wàá sọ èdè ẹ sí, ṣùgbọ́n kàkà kó fi èdè yìí dá ẹ lóhùn, ṣe ló máa fi òyìnbó, ó máa fi Gẹ̀ẹ́sì dá ẹ lóhùn. Ṣé ìyẹn wá ń dáa? Irú yẹn sì níbi tẹlédèdè Yorùbá ló ní èdè tó dùn, tó dánmọ́rán, ká sọ̀rọ̀, ká fọ̀rọ̀ wé ọ̀rọ̀, ká ṣàpọ́nlé, Yorùbá ló ní lọ́wọ́. Yorùbá ló ní ẹ̀sìn. Gbogbo eléyìí tí wọ́n gbé wá fún wa, tí wọ́n sọ pé ká máa ṣe bóyá ti àwọn onímùsùlùmí àbáwọn ti kìrìsìtẹ́nì, ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa yìí, a gbà ní tipátìkúùkù ní tipátìpá lè la fi gbà. Nígbà tí wọ́n wá kó wa ní òwò ẹrú, a gbà tipátìpá lè la fi gbà ẹ̀sìn yìí. Ṣùgbọ́n tí o bá ń sọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ẹlòmíràn tó jẹ́ pé kíní tó jẹ́ ọmọ Yorùbá, wọ́n á ní o wà diabolical,
wọ́n á ní ẹ̀sìn burúkú ni, wọ́n á ní kí ló ń jẹ́ Ṣàngó, wọ́n á ní kí ló ń jẹ́ Ògún, wọ́n á ní kí ló ń jẹ́ Ọbàtálá, wọ́n á ní kí ló ń jẹ́ Yemọja, wọ́n á ní kí ló ń jẹ́ Ọ̀ṣun. Wọ́n gbàgbé pé kí nígbà tí Ọlọ́run dá ayé, àwọn kan ni Ọlọ́run rán wá sílé ayé láti wá ṣe aṣojú rẹ̀. Kí nígbà tí a gbọ́njú, nígbà tí wọ́n bí wa, tí àwọn baba ńlá wa bá máa ṣe nǹkan kan, tó bá fẹ́ ṣe anything, tó bá fẹ́ ṣe nǹkan kan, wọ́n á sọ pé ìbà Ọlọ́run, ìbà Ọlọ́run, ìbà ilẹ̀. Wọ́n á kọ́kọ́ júbà Ọlọ́run. Wọn ò sọ pé wọn ò kó yán Ọlọ́run kéré. Àwọn baba ńlá wa wọn ò kó yán Ọlọ́run kéré. Yorùbá Art, ètò ń tò, Ọlọ́run ló ń tò, ẹ ṣé gan, ẹ kọ́ àbọ̀ sórí ètò wa. Nǹkan tá à ń gbé yẹ̀wò lénìí, òun ni nípa àṣà àti ìṣe wa. Àṣà àti ìṣe yìí ó ti bẹ̀rẹ̀ sí ní lọ, tí olóyìnbó ń pè pé ó ń lọ down the drain. A ti ń jẹ́ kí àṣà yìí kí ó lọ, kí ó parẹ́, pàápàá jùlọ àwa tá a wà ní ẹ̀yìn odi. Torí àkọ́mọ wa ní èdè yìí, àkọ́mọ wa ní àṣà wa. Àwọn òyìnbó tó wá mú èdè tiwọn wá fún wa, kì í ṣe nǹkan tá a bí wa bí, kì í ṣe pé nǹkan tí ó mọ̀ wá mọ́, ṣùgbọ́n àgbà tipátipá, àgbà tipátipá ni. Ẹ̀sìn tí a dẹ̀ tó àwọn baba ńlá wa gbọ́júmọ̀, tó gbọ́jú bá, tí wọ́n bá ń ṣe ẹ̀sìn yìí ní ìgbà ayé àtijọ́, tí o bá gbé nǹkan ẹ̀ sí ìta gbangba, o lè gbé síbẹ̀ fún ọjọ́ mẹ́wàá, fún títí tí mi ò mọ iye ọjọ́ tó máa pè, kò sẹ́ni tó máa fọwọ́ kàn. Kò sí olè, wọn kì í jalè, kò sí gbọ́mọgbọ́mọ. Gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ayé òde ní kò sí nígbà ayé àtijọ́. Ẹnìkan ò lè lọ fipá báyàn lò pọ̀, ẹnìkan ò lè lọ báyàwó ẹníyàwó sùn, torí gbogbo ìjìyà ti wà fún ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká fojú inú wò. Àwọn òyìnbó tí wọ́n mú àṣà tí wọ́n wá fún wa, tí wọ́n mú Bíbélì wá fún wa, tí wọ́n ní ká wá gba ẹ̀sìn kiriyó, tàbí àwọn Lárúbáwá tí wọ́n mú ẹ̀sìn Mùsùlùmí wá fún wa. Kí wọ́n tó dé, wọ́n ní kí àgbàdo tó dáyé ó ní nǹkan kan tádìẹ ń jẹ. Kí wọ́n tó dé, ó ní bí àwa Yorùbá ṣe ń ṣe ìjọba wa, tí ó sì ń tùbà, tí ó sì ń tùṣẹ́. Ọlọ́run ò bínú sí wa. Wọ́n dẹ̀ sọ pé ẹ̀sìn tí a bá ń sìn, tí a dẹ̀ ń lọ síwájú sí, kí ló dé tá a tẹra mọ́ ká sìn? Ẹ̀yin náà ò bá wò, ẹ jẹ́ ká fojú wò. Tó bá jẹ́ pé ẹ̀sìn wa tá à ń sìn yìí là ń sìn, àwọn tó ń ṣèjọba wa, wọn ò ní ṣe wá rúdurùdu, wọn ò ní ṣe ilé ayé rúdurùdu, wọn ò ní ṣèjọba rúdurùdu, wọn ò ní dojú ìjọba wa bolẹ̀. Àbí nígbà tí wọ́n bá gbé wọn sórí ìjọba, tó bá ní kó wá fi Ṣàngó búra. Àbí nígbà tó bá gbé wọn sórí ìjọba, tó bá ní kó wá fògún búra. Àbí nígbà tó bá gbé wọn sórí ìjọba, tó bá ní kó wá búra nídìí èṣù. Ta ló jẹ́ dánwò, ta ni wọ́n bí dáadáa láti tasẹ̀ àgẹ̀rẹ̀. Wọn ò ní dọ́rú ẹ̀ wò. Nígbà tí wọ́n bá fi Ṣàngó búra fún wọn, tó bá ṣe àṣemáṣe, tí àrá lọ́sàn gangan láìrọ̀ òjò, tí àrá sán, Ọlọ́run má jà lójà olúkòso. Ẹ̀sìn tí a gbà, òun ló ń da ìlú wa láàmú, òun ló ń da àwa ọmọ Yorùbá láàmú. Ẹ̀sìn eléyà sọ pé òun Mùsùlùmí, òun Kìrìsìtẹ́nì, òun ẹlẹ́sìn kiriyó. Tí o bá sọ̀rọ̀ ẹ̀sìn abínibí létí wọn, wọ́n sọ pé ó wà dá ọbólíkà ni, pé ẹ̀sìn burúkú ni, pé ò lọ gbé yẹn lẹ̀, ọ̀làjú ti là. Ta ló là yín lójú? Madam Adébáyọ̀ Adéwùnmí, ẹ káàbọ̀ sórí ètò wa, ẹ ṣeun gan. Ta ló là yín lójú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ? Àwọn òyìnbó tó sọ fún wa pé gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé wa ìpé kò dára, tí wọ́n kó lọ sí ilẹ̀, tí wọ́n kó lọ sí UK, tó kó lọ sí London. Ó mà wà ní museum dọ̀la yìí. Ọba wa Ọ̀jájá tó gbátẹ̀wọlẹ̀, Ọọ̀ni, ẹni ìtàn Ògúnwùsì, wọ́n mà wá sí ìlú London lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ̀ fi ojú kan, wọ́n lọ sí UK British Museum. Nígbà tí wọ́n débẹ̀,
ṣebí gbogbo alágbọ́n nǹkan tó sọ pé àwọn fojú àwọn rí nínú British Museum gbogbo àwọn ìṣẹ̀ǹbáyé wa ètò ń tò jàre sísí mi Madam Adébáyọ̀ Adéwùmí ẹ ṣeun gan ẹ ṣe tẹ́ bá péjọ lórí ètò náà ẹ ṣe gan gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ bàbá wa Ọọ̀ni ẹni Ìtàngúwùsì wọ́n mà débẹ̀ wọ́n mà fojú rí gbogbo àwọn ìṣẹ̀ǹbáyé táwọn òyìnbó aláwọ̀ funfun wá kó lọ́dọ̀ wa ní UK gbogbo nǹkan tó sọ pé ká má ṣe kí ló dé tó jẹ́ pé owó iyebíye ẹgbẹgbẹ̀rún mílíọ̀nù olùfikọ́lé fi kó gbé wọn sí tọ́pẹ́ ní museum tó gbé wọn sí ń bẹ̀. àti wọ́n tún sọ wípé àwọn òrìṣà kan tún lọ gbé wọn sí abẹ́ ilẹ̀ ní underground pé wọ́n bá wa fún wọn ní oúnjẹ wọn wọ́n ṣe ìwádìí nípa oúnjẹ tí wọ́n ń jẹ wọ́n dẹ̀ sì ń bá wa fún wọn èyí tó bá gbé epo wọ́n bá gbé fẹ́po èyí tó máa gbomi wọ́n ń ta epo wọ́n gbomi sí láàárọ̀ àwọn dẹ̀ sọ pé ká má sìn àwọn wá gbé wọ́n wá lọ kọ́lé iyebíye fún lọ́dọ̀ tiwọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe lóríṣiríṣi ṣé bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́ta ìtọ́ba wa lọ sí British Museum òun lọ́ wá fún wa lábọ̀ nǹkan tó bá ń bẹ̀ tó sọ pé tó bá yá bóyá wọ́n máa sọ pé kí wọ́n dá àwọn gbogbo nǹkan yẹn padà fún wa tí wọ́n sọ pé gbogbo nǹkan tó sọ pé kò dá nìyẹn o táwọn kọ́ lé iyebíye fún un tó gbé síbẹ̀ táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní wá ń wò ó tó jẹ́ pé wọ́n tún máa ṣe donation owó pé torí pé àwọn wá fojú rí ó wá dáa tó jẹ́ pé òyìnbó ló dẹ̀ máa pa ìtàn àwọn ìṣẹ̀ǹbáyé wa ní museum wọn òyìnbó ló máa pa ìtàn tó bá dé British Museum òyìnbó ló máa mú ẹ káàkiri tó máa sọ fún ẹ pé kíní yìí ó ti wà nígbà ọdún báyìí kíní yìí ó ti wà ìkíní kan báyìí ló ti gbé wá nílẹ̀ Yorùbá eléyìí kíní kan àwọn ère yìí ibi báyìí ló ti wá nílẹ̀ Yorùbá àwa náà tún wá fi kíni wọ́n fi tipátipá kó gbogbo àwọn kíní lọ́wọ́ wa àwa náà tún wá fi ẹ̀gọ̀ tí olóyìnbó ń pè ní stupidity a tún fi exchange nǹkan tí ò ṣe máa gbọ́ létí a tún fi exchange a tún fi gbé wọn lọ nígbà tí ọ̀rọ̀ òwò ẹrú tún tán a tún bẹ̀rẹ̀ sí tún ní tà wọ́n dànù àwọn òyìnbó sì bẹ̀rẹ̀ sí ní fi gbogbo àwọn nǹkan yìí àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ní fi tún ìlú tiwọn ṣe ìlú tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbégbá orókè ẹ jẹ́ ká àwa Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ má jẹ́ ká kó ẹ̀sìn wa ẹ má jẹ́ ká kó dànù Gbémi ní Adébọ̀bóyè ẹ mà káàbọ̀ sórí ètò wa nǹkan tá à ń gbé yẹ̀wò ní àṣà àti ìṣe wa àwa ọmọ Yorùbá kẹ má jẹ́ ká fọwọ́ ta àṣà wa dànù ẹ má jẹ́ ká fọwọ́ ta àṣà wa dànù Madam Adébáyọ̀ Adéwùmí ẹ mà ṣeun gan ẹ má jẹ́ ká fọwọ́ ta àṣà wa dànù ẹ bá mi share this program ẹ share program yìí torí ìgbà míì wọ́n ní nǹkan tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ṣùgbọ́n torí pé ẹ̀sìn tí a lọ gbà yìí òun ló ń ṣe gbogbo àwa ọmọ Yorùbá tí gbogbo ẹ̀ wá di rúdú nígbà míì tó ẹlòmíì bá ń sọ̀rọ̀ láwùjọ tó bá dúró tó sọ fún ẹ pé báyìí ló ṣe ń ṣe nígbà ayé àtijọ́ tí a bá dẹ̀ lọ wò ó ní ìgbà yẹn ní ìgbà ayé àwọn baba ńlá wa kò sí nǹkan tó ń jẹ́ pé wàhálà ìdààmú ò sí báyìí gbogbo nǹkan tó bá ilẹ̀ Nàìjíríà báyìí kò sí ńgbà ayé àwọn baba ńlá wa torí ètò wà fún gbogbo wọn ẹ̀sìn àbáláyé tí àwọn baba ńlá wa ń dọ́báláyé tí wọ́n ń ṣe èyí tó bá yẹ kó ṣe ètùtù wọ́n máa ń ṣe ètùtù kó tùbà kó tùṣẹ́ mo ì máa mú lórí ètò tí mò ń ṣe yìí ní another program tó bá di bóyá ní next week àbí èyí tó máa tún tẹ̀lé a máa sọ̀rọ̀ nípa àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ní ọlọ́kan òjọ̀kan iṣẹ́ tí gbogbo wọn ń ṣe ipa tí gbogbo wọn ń kó níbo ni wọ́n ti wá báwo ni wọ́n ṣe gbogbo ẹ̀ la máa sọ torí tẹ bá ń sọ̀rọ̀ nípa àwọn òrìṣà tẹ bá ń sọ̀rọ̀ nípa Ifá ẹlòmíì á sọ pé ní ayé níbi 21st century yìí abẹ́ ẹ̀ máa gbẹ́gọ̀ ó ní níbi 21st century yìí ẹ bá mi wo internet tá à ń lò yìí ẹ̀rọ ayélujára tá à ń lò yìí kì í ṣe lọ wò wá ní kì í ṣọ̀pẹ̀lẹ̀ ni ẹ̀yin tí ẹ fẹ́ wo nǹkan kan bóyá nǹkan kan ò yé yín ẹ tẹ̀ sínú Google kó tẹ̀ kì í ṣe pé ó ní kó lọ wò wá nìyẹn ọ̀pẹ̀lẹ̀ nìyẹn Ifá nìyẹn Ifá wa ni tí nǹkan kí nǹkan bá rú ẹ lójú tó fẹ́ mọ̀ tó bá ṣe sórí Google báyìí
Google máa gbé lọ wò wá kọ̀ǹtẹ́ kò ní kó lọ wò wá kí á ti lọ ti dé. Ẹ̀yin adẹ̀ ní ifá tẹ̀yìn ẹ̀yin tí àwọn baba ńlá yín bí yín mọ́ ẹni kò dáa ẹni diabolica ni. Ẹlòmíì àti ẹ̀ máa wò mí á ní kí leléyìí sọ nígbà táyé lajú yìí ọ̀làjú òṣìwọ̀ ta ló yí là yìí lójú gan-an. Ọ̀làjú tẹ́ gbà títí tẹ́ gbà nǹkan kan ń bẹ̀ tẹ́ gbà nǹkan kan bọ̀ ń bẹ̀. Gbà nǹkan kan bọ̀ ń bẹ̀ wọ́n fi búrẹ́dì kó yín ló mọ ọbẹ̀ jẹ gbogbo òrìṣà tẹ́yìn kọ̀ sílẹ̀ wọ́n ní òkúta tó kọ̀ sílẹ̀ tí mọ̀lẹ́ kọ̀ sílẹ̀ ńjọ́ sí òun ló mà ti gunlé fáwọn ti UK òun ló ti gunlé fáwọn ti British àwọn ní museum wọn òun ló ti gunlé fáwọn tí wọ́n pín gbogbo ẹ̀ káàkiri mọ́ra wọn lọ́wọ́ gbogbo àwọn òyìnbó yẹn tó bá dé Paris tó bá dé Germany mo lọ nígbà kan nígbà ayé alálùmọ́lẹ̀ mo lọ sí museum wọn ní Germany mo débì kan báyìí mo wọnú museum wọn báyìí orí mi dẹ̀ dìde jọ̀ọ̀yìn spirit yẹn sì wà ń bẹ̀ kí ló ń ṣe wá nǹkan tí èèyàn ò bá mọ̀ kó ṣe ìwádìí ẹ̀ bóyá ẹ mọ̀ nǹkan kan nǹkan tí ẹ bá ti mọ̀ ẹ ṣe ìwádìí ẹ̀ kẹ́ wádìí ẹ̀ finifini kẹ́ tó máa kọ̀ndẹ́ẹ̀mù kìíní yẹn ẹ má kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ torí mẹ́ńtálítì táwọn òyìnbó ti gbé sí wa lórí òun la ṣì ń lò táwa máa sọ wípé kò dáa kìíní kan ò dáa ṣùgbọ́n ẹ mọ̀ bí tí kìíní yìí ti ṣẹ̀ wá ṣùgbọ́n mo máa mú lórí ètò yìí ní ọjọ́ míì máa sọ history bí Yorùbá ibi tá a ti ṣẹ̀ wá gangan kí a tó dé ká tó wá sí Ifẹ̀ ṣùgbọ́n àyàn kì í ṣe tèmi lórí program yẹn ó sì ń bọ̀ a máa sọ yẹn torí tí a bá sọ gbogbo àwọn èèyàn wọn ò ní mọ bí tí a ti ṣẹ̀ wá torí nígbà tó ń bo lo ti wá gan ta ni ẹ gangan ìwọ ṣáà mọ̀ pé èèyàn ní ẹ̀ ṣùgbọ́n ò mọ bó ṣe jẹ́ torí pé mẹ́tálítì táwọn òyìnbó ti gbé sí yín lórí ẹ̀ dẹ̀ fẹ́ mọ̀ ẹ jẹ́ ká ronú wa ká ronú pìwàdà ká ronú wa ká pẹ̀dọ̀ fún irú wa ká wò ó pé kí ló wá dé nǹkan tá à ń ṣe látọjọ́ ẹ̀ tí ò lọ síwájú tí ò lọ sẹ́yìn tá kàn dá dúró tá dúró bí odò tí ò kì í ṣàn ṣé àwa ní pera wa pọ̀ ká wá wò pé kò yá ká padà níbi tá à ń gbà lọ yìí. Bàbá olóyè ní kódà ohun tí èèyàn ní láti sọ síta ní gbogbo ohun tí ẹ mẹ́nu bà yìí bẹ́ẹ̀ ni bàbá olóyè ohun tó yẹ kó mọ̀ nìyẹn torí wọn ò mọ̀ àwọn ẹlòmíì torí ó máa ń dùn mí tó jẹ́ pé àwa ọmọ Yorùbá fúnra wa wọ́n lé ìlú wa to the cross gẹ́gẹ́ bí àwọn olóyìnbó wọ́n fi nǹkan bò wá lójú wọ́n dẹ̀ gba gbogbo àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun madam Adébáyọ̀ Adéwùnmí ẹ ṣe gan àmì wọ́n gba gbogbo nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá wọ́n gbà lọ́wọ́ wa wọ́n kó lọ sí British Museum wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n láwọn tó ń bá wa fún ní oúnjẹ tó ń jẹ kí ló táwọn ò dánù wọ́n ní káwa dánù wọ́n gbé Bíbélì wọ́n gbé sí wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni tó já búrẹ́dì sí ọmọ kékeré lọ́wọ́ búrẹ́dì yẹn la sì ń gbé káàkiri di sìn búrẹ́dì tó já sí wa lọ́wọ́ yìí òun là ń gbé kiri tí a bá ń sọ̀rọ̀ tí ẹ bá sọ pé kí ni wọ́n ní ìyẹn abẹ́ ẹ̀rí nǹkan ó jókòó sórí íńtánẹ̀tì ó sọ pé kọ́ lọ máa bọ gígbọ̀ pẹ̀ ẹ̀rọ orí yín gbogbo yín náà àyè máa sọ mo máa gbé wá lórí prógámù yìí náà orúkọ a máa treat orúkọ láyé ọ̀tọ̀ torí kò sí ìdílé kan tàbí kejì tí a bá wo ìdílé yẹn a rí orúkọ tí wọ́n ń jẹ́ gangan ẹlòmíì torí pé a gba ẹ̀sìn burúkú tó wà nílẹ̀ yìí wọ́n ń ṣèǹjì orúkọ wọn orúkọ dẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú destiny ẹ̀dá pẹ̀lú kádàrá ẹ̀dá ṣùgbọ́n a máa mú yẹn wá lọ́tọ̀ máa mú yẹn wá lórí program yìí lọ́tọ̀ ṣùgbọ́n èyí tí mò ń treat lọ́wọ́lọ́wọ́ yìí ní ti àṣà wa tó jẹ́ pé òun gangan ni òun ló jẹ́ kókó tó tí gbogbo àwọn ìtókù tó jẹ́ pé ara ìlọ ti máa jáde lẹ́yìn èní èyí tá à ń treat gangan òun ni èyí tó jẹ́ olórí ẹ̀ tó kó gbogbo wọn pọ̀ àṣà àti ìṣe tó kó gbogbo ẹ̀ pọ̀ òun ni àṣà àti ìṣe ìṣẹ̀ǹbáyé wa ẹ má jẹ́ kí a fọwọ́ tánù ẹ
ẹlòmíì wà á rí ìta wà á rí ẹlòmíì pàápàá torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí i lọ́wọ́lọ́wọ́ nǹkan kékeré báyìí ni solution ẹ̀ ṣùgbọ́n torí pé ó ti gbà pé diabolica yìí náà ló bá dé diabolica yìí ló bá dé ni ò bá ní lọ ṣe nǹkan tó yẹ kó ṣe kí ilé ayé ẹ̀ lè tùbà kó túṣẹ. ọ̀làjú tí a sọ pé ó ṣẹlẹ̀ sí wa yìí òun ló jẹ́ kí gbogbo nǹkan kó di rúdurùdu kí ayé di rúdurùdu iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí gbogbo ọmọ Yorùbá àdẹ̀wà dúró bẹ́ẹ̀ pé olúwa kan wà lágbàmí ibìkan tó kàn turn round. ẹ jẹ́ ká ronú wa ẹ jẹ́ ká rorí wa tí kinní yìí ò bá dára kí làwọn òyìnbó lọ kọ́lé fún un kí lọ gbé sínú ilé oníyebíye ilé olówó bówó lówó ilé aláràbarà tí wọ́n gbé síbẹ̀ tí wọ́n ní àwọn ń bomi lé lórí èyí tó ń gbépo wọ́n fún lépo èyí tó ń ṣe lé wọ́n fún ní British Museum kí ló ń ṣe fún. ǹjẹ́ àwa tá wà ń lo òyìnbó yìí àtúnfẹsẹ̀ wá rí wá o eléyìí ò ti ṣe slavery mọ́ o àwa la tún wá fúnra wa àwa sí ìlú yìí àtúwá rí báwọn òyìnbó ṣe ń ṣe. ǹjẹ́ látijọ́ ta ti wà ní òyìnbó ó ti péjọ mẹ́ta báyìí òyìnbó mélòó lẹ rí lọ́jọ́ ìsinmi lọ́jọ́ tó pè lọ́jọ́ Sunday tọ́mọ aláwọn wọ́n lọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ ṣọ́ọ̀ṣì kí ló dé ẹ̀ẹ́dẹ̀ yé tọ́ra yín jẹ bíbélì tó gbé wá fún yín wọ́n fi kó yín wọ́n fi rẹ̀ lẹ́kùn ni torí nígbà tó kó wa lẹ́rú lọ sí torí pé nígbà tí wọ́n kọ́ alẹ́ tí wọ́n rí pé ìpadà bá bíà àwọn dúdú yìí wọ́n bá sọ pé káwọn rìtálì bí ọ̀rọ̀ olóyìnbó ìpadà bá bíà ò ní dáa ó burú jù ìgbà tó gbé bíbélì wá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá wọ́n wá tún wá ń kọ́ wọ́n wá send àwọn missionary wọn wá lọ́ bẹ̀rẹ̀ sí wá kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì lọ́fẹ̀ẹ́ ta ló bẹ̀ wọ́n ṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ fún yín wọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ̀tù sí yín wọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ̀tù sí yín nú kẹ́ má bá padà bọ̀ wá bá wọn. wọ́n gbé sí wa lọ́wọ́ ṣùgbọ́n àwọn náà wá kúrò wọ́n wá padà. ẹ̀yin ẹ lọ wò ní ìlú òyìnbó tá wà yìí sí tó bá dọjọ́ ìsinmi òyìnbó mélòó lẹ máa rí tó máa lóun lọ sí ṣọ́ọ̀ṣì kò sí àfàwọn tó jẹ́ pé wọ́n ti darúgbó kìjikìji tó ti darúgbó lẹ máa rí tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì ẹ lọ wò wọ́n ẹyẹ múra yín gàn ẹ ṣí ojú ẹ ṣí aṣọ burúkú tó fi bò yín lójú ẹ ṣí kúrò mo mọ̀ pé èyí tí mo ń sọ yẹn lómi àti pé bọ̀bọ̀ yẹn babaláwo ló ṣe babaláwo wa ń kọ́ àwọn gangan ló jẹ́ pé ọwọ́ wọn mọ́ jù àwọn babaláwo tí ẹ rí yẹn àwọn oníṣègùn tí ẹ rí yẹn ọwọ́ wọn mọ́ ọkàn wọn mọ́ ṣùgbọ́n ọkọ̀ yẹ pé kò síbi tábà kò sí bó ṣe wà nínú nìkì náà ló wà nínú gbàǹjà ṣùgbọ́n tí a bá wò dáadáa ọwọ́ wọn mọ́. jẹ́ kí àwa ọmọ Yorùbá jẹ́ ká rórí wa gidigidi ká wo ẹ̀sìn tí a ń ṣe kí a wò ǹjẹ́ ó ń gbè wá. torí àwọn nǹkan kan wà tó jẹ́ pé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti wá ṣe. mò ń bọ̀ ẹ jẹ́ ká. kẹ́nìkan kan má pè mí kọ́ má disturb program yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kẹ́nìkan kan má pè mí torí fóònù tí nǹkan tẹ́ ń pè sí òun náà ni mo fi ń transmit ẹ jọ̀ọ́ ẹ má pè mí òun bọ̀ mi ò tí ì dé. Ṣẹ́gun mo rí ẹ pé òun wọ́ọ̀sì mi ẹ mà ṣe gan o ṣé o ẹ kọ́ àbọ̀ sórí ètò wa yìí o
ọba. Kíwé fọ mo ṣe. Gbogbo ẹ̀yọ́ ọmọ Ìjẹ̀bú Àpẹ́pẹ́ ló ń lọ yẹ ò lọ́wọ́ bó bàtà. Ọmọ ṣàrólé kíwé fọ mo ṣe. Àbọ̀dá ń gbó. Àbúrò àtẹ̀tẹ̀ ó gbọ́ bàbá. Ẹyẹkẹyẹ ń pèdè kéde o. Kíwé fọ mo ṣe. Kíwé fọ mo ṣe. Láṣejù o. Kíwé fọ mo ṣe. Gbérí mi ọ̀run lẹ́lẹ́ ẹ máa ra ọmọ ṣàrólé. Kíwé fọ mo ṣe. Kíwé fọ mo ṣe ọ̀gbẹ́ni aláṣejù o. Kíwé fọ mo ṣe. Bó kí o ṣe tó yàn porí mi ọ̀run lẹ́lẹ́ ẹ máa ra ọmọ ṣàrólé. Kíwé fọ mo ṣe. Kíwé fọ mo ṣe ọ̀gbẹ́ni aláṣejù o. Kíwé fọ mo ṣe. Ọlọ́run ọba rè ṣe o. Àbí a máa sọ pé abẹ́ẹ̀ rí nǹkan kí la fẹ́ fi wé Yorùbá, kí la fẹ́ fi wé ìṣẹ̀ǹbáyé wa, kí la fẹ́ fi wé tradition wa, kí la fẹ́ fi wé àṣà, kí la fẹ́ fi wé ìṣe wa. Gbogbo nǹkan tá à ń ṣe gbogbo ẹ̀ ló wà unique gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olóyìnbó. Ẹ wá máa sọ pé kò dáa kò dáa. Tó yẹ pé tí ó bá yẹ pé tẹ bá múra tí ń gbà sọ́mà báyìí, tẹ bá múra báyìí bí mo ṣe múra yìí, àwọn òyìnbó máa bẹjú wò yín gangan ni pé ọmọ ọba ló ń lọ yẹn. Wọ́n wò yín gẹ́gẹ́ bí ọmọ ọba, gẹ́gẹ́ bí ọba. Àwọn ò ní òyìnbó ò ní tradition tiwọn, àwọn ní tiwọn ṣùgbọ́n kò rich bí tiwa, kò múnádóko. Tí a bá gbé tradition àwọn òyìnbó sí sẹ́gbẹ̀ẹ́ tiwa tiwa nà wọ́n mọ́lẹ̀. Ṣùgbọ́n nǹkan tí ò yé àwa ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá torí program Yorùbá gangan ni mo dedicate ni mo torí ẹ̀ ṣe. Àwa ọmọ Yorùbá nǹkan tí ò yé wa ni pé tradition wa, àṣà wa, ìṣe wa ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò láfiwé ní gbogbo ilẹ̀ ibikíbi tí gbogbo àgbáyé tọ́lọ́run dá. Àṣà Yorùbá ò láfiwé, a ò lè fi wé, a lè fi wé. Ibikíbi tí ẹ bá lọ, tí ẹ bá rọ́mọ Yorùbá, ẹ máa dá wọn mọ̀ nínú ìṣesí wọn, nínú ìmúra, nínú ìsọ̀rọ̀sí, nínú ìhùwàsí, ẹ ò dá wọn mọ̀. Àwọn Yorùbá gangan ni àbá máa pè ní ìran Júù tí Ọlọ́run sọ pé òun yọ́nú sí. Ṣùgbọ́n a ṣì ń bọ̀ ńbẹ̀ yẹn torí àwọn èèyàn kankan mọ̀ wípé ibẹ̀ yẹn náà ni a ti wá. Tí n bá tún máa ṣe ètò yìí, a máa pa ìtàn bí a ṣe wá láti ibẹ̀ yẹn ká tó wá débi tá a dé yẹn. Torí gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń pàtàn, wọ́n máa ń pa láti Ilé Ifẹ̀. Ṣùgbọ́n kì í ṣe ìyẹn ni mo gbé wá lénìí. Wọ́n máa ń pa láti Ilé Ifẹ̀, wọ́n máa ń pa láti pé ókè wọ́n wá láti Ilé Ifẹ̀ àbí kìnnìkan ó níbì kan tó ti wá. Ṣùgbọ́n ìyẹn ń bọ̀ ńbẹ̀ yẹn. Àbúrò mi Dọlápọ̀ Sàlámì Sunday
báwo ni ó káàbọ̀ sórí ètò mi. So a máa pa ìtàn bí a ṣe kúrò ní ilẹ̀ Ísírẹ́lì, bí a ṣe dé, bí Odùduwà ṣe dé ibi tó sọ pé Mẹ́kà táwọn èèyàn tún rúlẹ̀ out yẹn. A máa pa ìtàn yẹn wà, ṣùgbọ́n ìyẹn kọ́ ni mo mú wá lénìí. Èyí tí mo mú wá èyí tó jẹ́ pé ó kó gbogbo ẹ̀ ńlẹ̀, pé àṣà àti ìṣe wa ni mo ìkọ́kọ́ mú wá, la máa kọ́kọ́ sọ. Torí téèyàn bá kọ́kọ́ máa sọ̀rọ̀ nípa ara, orí ló máa kọ́kọ́ mú. Wàá sọ̀rọ̀ nípa orí gangan, òun ló jẹ́ ọba gbogbo ara. So òun ni mo ṣe kọ́kọ́ kó gbogbo ẹ̀ pọ̀, pé àṣà àti ìṣe wa kò gbọ́dọ̀ parun. A gbọ́dọ̀ mú àṣà àti ìṣe wa ká mú lókùnkúndùn. Ẹ má jẹ́ kí a fọwọ́ ta àṣà àti ìṣe wa nù. Àwa ọmọ Yorùbá, sórí ṣe rí nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní pé ìgbà míì a máa ń wò pé a máa ń gbé ẹ̀sìn ẹlẹ́sìn ga ju titi wa lọ. Nǹkan táwa dẹ̀ rò pé kò dáa yìí, àwọn kan tún jẹ́ pé wọ́n tún lára ẹ̀sìn táwa àṣà wa yìí. Àwọn kan wà, àwọn òyìnbó yìí wọ́n ń lára ẹ̀. Àṣírí nìyẹn tí a mọ̀. Wọ́n ń lára ẹ̀ náà. Yorùbá àṣà wa ó jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn ò lè fi wé, kò síbì kan tó lè fi ṣé kò sí ìdílé kan tí ò lórí kìtì ẹ̀, a tún máa treat yẹn náà lọ́tọ̀. Gbogbo nǹkan tó wà níbi àṣà tó wà lábẹ́ àṣà àti ìṣe Yorùbá, gbogbo ẹ̀ la máa treat. Prógámù yìí sìn kí n tó gbàgbé kó tó di pé mo kásẹ̀ ètò yìí lẹ̀, ọjọ́ Monday ni a máa mú prógámù yìí wá lórí àṣà, ìjìnlẹ̀ àṣà àti ìṣe Yorùbá, àwọn ọmọ Yorùbá. Ọjọ́ Monday la máa mú wá ní aago 4 Nigerian time, tó dẹ̀ jẹ́ pé aago 4 London time ni. tó bá máa ti UK pẹ̀lú London the same aago náà lọ́jọ́ ń lò. So a máa mú wá jẹ́ pé a máa fi máa sọ̀rọ̀, a máa ṣíra wa létí. Àwọn èèyàn dẹ̀ máa pè wọlé, a máa jọ, kò sẹ́ni tó mọ̀, a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, a máa kẹ́kọ̀ọ́ lórí ètò yìí. Tí ẹ bá dẹ̀ ní program, tẹ bá ní bí topic nǹkan tó lóyìnbó ń pè ní topic, pé tẹ fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀, ká gbé wá sórí ètò, ẹ lè inbox mi pé ká treat topic yìí, máa gbé wá sórí ètò, máa wá open line. Tí ó bá máa di next week tí a bá máa sọ̀rọ̀, máa open line, jẹ́ pé a máa open line tí topic tí máa mú wá yẹn, torí yẹn máa jẹ́ gbàǹkangbì. A máa sọ̀rọ̀ nípa Ifá ní next week. A máa sọ̀rọ̀ nípa Ifá ní next week. Ifá àti Ọ̀rúnmìlà. Kí ni Ifá, kí ni Ọ̀rúnmìlà? A máa sọ̀rọ̀ nípa ẹ̀. So a dẹ̀ máa gbé àlejò kan wá sórí line tí a máa fi sọ̀rọ̀ nípa Ifá àti Ọ̀rúnmìlà. So torí ètò yìí a máa ní àǹfààní láti máa pè wọlé, láti máa sọ̀rọ̀, láti máa béèrè àwọn ìbéèrè, tàbí kẹ̀ láti máa fi sí ọ̀rọ̀ tá à ń sọ tí olóyìnbó ń pè ní contribution. Oníkálukú gbogbo ẹjọ́ ẹ jẹ́ kí n sọ ìbò díẹ̀. Every contribution is allowed, is welcome. Anybody lè contribute, ẹ lè sọ pé báyìí okay program yìí o báyìí ẹ jẹ́ ká gbégbá ọ̀nà báyìí, torí kì í ṣe pé èmi ni mo ní program yín ni, program gbogbo wa ni. Torí níṣe ni program yìí dàbí evangelism, táwọn olóyìnbó ń pè lẹ́ evangelism, pé tí ẹ̀yin náà bá dìde, tẹ́yin náà bá ń sọ fáwọn èèyàn, tẹ́ ń kọ́ àwọn ọmọ yín, tẹ́ ń kọ́ àwọn èèyàn wípé ẹ jẹ́ ká padà, ẹ jẹ́ ká ṣe bí ó ṣe ń ṣe láyé àtijọ́, kí ìtura lè dé bá wa ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Oòduà. Tí a bá bẹ̀rẹ̀ sí ní padà sí bí àwọn baba ńlá wa ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ilẹ̀ yẹn máa rójú, ìlú yẹn máa rójú, Nàìjíríà pàápàá máa rójú, ó máa gbàtúrọ̀, ó máa gbàtú sílẹ̀. Ṣùgbọ́n ńgbà tí a gbé àṣà wa tì, tí a ṣe mọ́, tí a lo àwọn àṣà wa bá ṣe ń lò, tí ọmọ kékeré ò bọ̀wọ̀ fágbà, gbogbo wàhálà ṣẹlẹ̀, wàhálà lọ́tún, wàhálà lósì, àwọn olè ń jà lọ́tún, àwọn apààyàn, àwọn tó ń gbèyàn, agbénipa, àwọn oríṣiríṣi wọ́n ṣe, torí pé kò sí nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti gbé ìdànù.
àṣe nǹkan tó fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ wa Nàìjíríà nìyẹn. Ṣùgbọ́n ètò yìí, ètò àwa ọmọ Yorùbá gangan ni mò ń sọ, ni mo gbé ètò yìí wá fún, wípé àwa ọmọ Yorùbá o, ẹ jẹ́ kí a dìde, kí a la ojú wa, gbogbo bá ṣe tó jẹ́ pé àti sọ Ọlọ́run má jẹ́ ká ṣùgbọ́n kó kọ̀ wá, so ká dìde níbi tá à ń sùn, ká la ojú wa, ká rí pé nǹkan tá à ń ṣe tí yóò gbé wá yìí, ẹ jẹ́ ká gbé lẹ̀, ẹ jẹ́ ká padà sí orísun wa ilẹ̀ Yorùbá, nǹkan tí à ń ṣe, tí àwọn bàbá ńlá wa ti ṣe, tó jẹ́ pé wọ́n ń ṣe ìlú yẹn lójó fi ráyè, ló jẹ́ kó wà sí ìdààmú. Ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ jẹ́ ká gbé lárugẹ. Èdè tí à ń sọ, àwọn ẹlòmíì, mo ti sọ lákọ̀ọ́kọ́, mo ti sọ tẹ́lẹ̀, mo ní ẹlòmíì tó bá sọ Yorùbá sí i, kò ní, ó máa fi Gẹ̀ẹ́sì máa dá ẹ lóhùn, kò ní fẹ́ sọ Yorùbá yìí, bóyá ó ń tì lójú láti sọ. Mo ti sọ tẹ́lẹ̀. So kí ni nǹkan tó tìyàn lójú pé kó sọ èdè tí wọ́n bí ẹ mọ́, kó sọ èdè tó jẹ́ pé ó dùn lẹ́nu, ó dá ṣáká, ó ṣe é fi yangàn láwùjọ, àbí kó múra bí mo ṣe múra yìí, tó jẹ́ pé ó ṣe é fi yangàn láwùjọ, tó jẹ́ pé táwọn èèyàn bá rí ẹ, wọ́n máa tún máa béèrè pé ńbo lo ti rí aṣọ, ńbo lo ti raṣọ. Àwọn òyìnbó, àwọn ẹ̀yà míì tí wọ́n máa sọ pé àwọn nífẹ̀ẹ́ sí bó ṣe múra. Ṣé yẹn ni o? Ṣé yẹn ló wá ń tì yín lójú? Ọ̀rọ̀ díẹ̀ ó tó fọlọ́gbọ́n. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní àbọ̀rọ̀ òun là ń sọ fọ́mọlúwàbí. Eléyìí tá à ń sọ yìí, àfijọ́ ń gbára wa níyànjú ni, àfijọ́ ń gbára wa níyànjú, kẹ́ ẹ jẹ́ kí a ṣe káyé gba ibi tí ò sọ́nà, kí a súnmọ́ Ọlọ́run, torí àwọn baba ńlá wa wọ́n súnmọ́ Ọlọ́run. Kò sí nǹkan kí nǹkan tó fẹ́ ṣe, wọ́n máa pe Ọlọ́run, wọ́n á kọ́kọ́ júbà Ọlọ́run, wọ́n á júbà Ọlọ́run lókè. So iṣẹ́ yẹn ni àwọn òyìnbó fẹ́ sọ fún wa pé wọ́n wà diabolica, pé wọn ò mọ Ọlọ́run. Ṣáwọn ló fẹ́ ṣẹ̀ṣẹ̀ á fún wa, àwọn ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú wa lọ́mọ Ọlọ́run, ṣáwọn ló ṣẹ̀ṣẹ̀ mú wa fẹ́ mọ Ọlọ́run, àwọn ló fẹ́ jẹ́ ká mọ̀ pé ẹnìkan wà lókè yẹn tó ń jẹ́ Ọlọ́run. Ṣé bọ́ òyìnbó náà ló tún lọ tó tún bọ̀ tó tún sọ pé kò sọ Ọlọ́run? Àbáwọn òyìnbó kọ́, àwọn náà kọ́ ló sọ pé àwọn tún lọ sókè pé kò sọ Ọlọ́run, àwọn ń wá Ọlọ́run kiri. Ó ga, ìgbà míì àwọn ló máa darí wa lọ báyìí, àwọn náà lọ́ba tún sọ pé ká gba ibikíbi tó ń tì wá, òun là ń lọ. Ọkàn ń gbá wa báyìí bí ìràwé tó wà lórí omi. Ẹ jẹ́ kí a ronú, kí Yorùbá ronú gidigidi, kí a ronú ká mọ̀ pé gbogbo eléyìí tí àwọn òyìnbó ń ṣe fún wa, wọ́n kàn fi ń kó búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ ni. Wọ́n fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ. Àṣà wa, ìṣe wa, ẹ jẹ́ ká gbárùkù tì, ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ jẹ́ ká gbé lárugẹ, ká má sọ àṣà wa nù. Tí a bá gbé lárugẹ, ìlú arójú, ìlú aráyè, gbogbo ilẹ̀ Yorùbá tùbà àtúṣẹ. Nígbà tá a bá ti ń ṣe bọ́lọ́run bá ti sọ pé ká ṣe. Mò ń bọ̀, ẹ tún gbọ́ eléyìí, ẹ tún gbọ́ yìí. Lẹ́nu mi èjì ọ̀yẹ́, èjì yóò, èjì ọ̀yẹ́, èjì ọ̀yẹ́, ẹ̀gbọ́n mi èjì ọ̀yẹ́ o, èjì yóò, èjì ọ̀yẹ́. Ewu
wọ òrìṣà ọ̀kì fakọ ajábọ̀fá. Èjì yóò èjì ọ̀yẹ́. Báwo èjì ọ̀yẹ́ èjì yóò èjì ọ̀yẹ́. Èjì yóò èjì ọ̀yẹ́. Ṣayé mẹ́lọ èjì ọ̀yẹ́ o èjì yóò èjì ọ̀yẹ́. Ṣayé mẹ́lọ èjì ọ̀yẹ́ èjì yóò èjì ọ̀yẹ́. Ẹ gbóhùn ẹnu mi báyìí, Yorùbá dùn gan, àṣà wa dùn. Yóò èjì ọ̀yẹ́ èjì yóò. Ẹ tiẹ̀ lè máa wá wò pé ọmọ ìlú bo gan lèmi, torí ó dà pé mi ò tiẹ̀ tí sọ̀rọ̀ pa ara mi fún yín. Orúkọ mi ni Adétòkunbọ̀, ọmọọba Adétòkunbọ̀ Adésànyà, ọmọ abẹ́rẹ́ ijó. Èmi lọmọ Àkẹ̀sán baálẹ̀ ọjà, níbi tí owó ti ń so tí wọn ò réèyàn ká. Èmi lọmọ ọ̀dàbàtà tún bàtà dá, aróhun tútù fádìẹ jẹ, ọmọ egúngún Ìjẹ̀bú, ọmọ Erelú Ìjẹ̀bú tí fọkọ ẹ̀já pè nà. Èmi mo jókòó yìí. Èmi lọmọ ọ̀dàbàtà tún bàtà dá, aróhun tútù fádìẹ jẹ, ọjọ́ tí pẹ́pẹ́yẹ dábàtà ló fi lọ́mọ ẹ̀ lẹ́sẹ̀ lójú bá dojú awo. Èmi ni mo jókòó yìí. Èmi lọmọ Àkẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ará ìráyè, ọmọ aṣámọ ní póríkì póríkì ẹsẹ̀, ọmọ ayami dúdú sì nílé kí pupa pórí tó máa ń hun náà. Èmi lọmọ ẹ̀lúkú ṣáàkéèké, òòṣà bàbá tèmi ò pé méjì, ẹ̀lúkú ni ní Àkẹ̀sán. Àjèjì tí ò gbọdọ̀ wò, ṣàtàjèjì ò gbọdọ̀ wò, àjèjì tó bá wò á dohun àmúṣẹbọra nílé bàbá tó bí mi lọ́mọ. Èmi ni mo jókòó yìí. Èmi náà tún lọmọ alágẹmọ 16, ọmọ aṣàlèjẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin gbé sókè. Ó yá nìṣó lẹ̀, mò ń bọ̀. Èjì yóò èjì ọ̀yẹ́. Èjì yóò èjì ọ̀yẹ́. Ẹ máa gbóhùn ẹnu mi. Babaláwo ò ní jí kó fajá bọfá ó ṣèwọ̀. Kò ní rójú kó fẹ́ lẹ́jẹ̀ ṣe sàárà, èèwọ̀ ni. Ó tí o. Bẹ́ẹ̀ ni o. Ẹ máa gbóhùn mi, ẹ máa wo àṣà Yorùbá bó ṣe ládùn tó yìí. Kò síbi tẹ́kẹ́ ò sí. Àwọn òyìnbó èké ló ṣe tí wọ́n ló pọ̀ jù tó peléke jù. Bẹ́ẹ̀ ni ìṣòlẹ̀ ọ̀ṣọ̀rọ̀ bàbá òjò lẹ̀ ń gbọ́ yìí. Ọ̀ṣọ̀rọ̀ bàbá òjò bàbá mi lẹ̀ ń gbọ́ yìí. Nítorí owú jíjẹ ni. Eégún jẹ eégún lọ, a sì máa mú tọ́pìkì eégún wa, a máa tún wá tìrìtì yẹn lọ́tọ̀. Nǹkan tó ń jẹ́ eégún, níbo ni eégún ti wá, kí ló ń jẹ́ eégún, a máa tún wá tìrìtì yẹn lọ́tọ̀. Nìṣó lẹ̀ ọ̀ṣọ̀rọ̀ bàbá òjò bàbá mi, nìṣó lẹ̀. Bẹ́ẹ̀ ni o, ara mo pé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ó ní olóṣàwò fún wọn lọ́dọ̀ náà. Olódùmarè kó náwó sí gbogbo wa lágbára Èdùmàrè, àní bá wọn táwọ́ náà, àní bá wọn táwọ́ lò. A máa gbogbo ala máa lówó lápò, tá máa lówó lọ́wọ́, tá máa rówó ná. Ọwọ́ wa ò ní kàn sàlẹ̀ àpò. Nìṣó ńlẹ̀ bàbá mi ọ̀ṣọ̀rọ̀ bàbá òjò.
wòrè èjì ó gbé bàbá ìfá bàbá òní. Ṣé mo sọ fún yín pé mo ì máa mú prógámù nípa Ifá wá, àì máa wá sọ̀rọ̀ nípa Ifá, a máa sọ ọ̀rọ̀ nípa Ọ̀rúnmìlà, nìṣó ńlẹ̀ bàbá mi ọ̀ṣọ̀rọ̀ bàbá òjò, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Èjì ó gbé bàbá ìfá bàbá òní jábọ̀ o. Àwọn láàyè dé atẹ́kìjàkìjà wọ àwọn àgbàlagbà. Obìnrin gidi. Ẹyẹ èèyàn mi, a ó máa fi eléyìí ṣe lọ. A ò ní lọ bí ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Bẹ́ẹ̀ la kúkú ní lọ bí kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Gbogbo eléyìí ta ti sọ lénìí, ta fi gbara wa níyànjú. Ṣùgbọ́n tó bá máa fi di ijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run, a máa mú àkànṣe ètò yìí wá. A máa sọ̀rọ̀ lórí Ifá, a máa sọ̀rọ̀ lórí Ọ̀rúnmìlà. Ta ni Ọ̀rúnmìlà? Ta ni babaláwo? Ta ló ń jẹ́ Ifá? Hold on, Madam Adebayo Adewumi Adebiyi, please watch this and know more about Yoruba tradition. Ẹ ṣeun jàre, ẹ ṣé gan, typical Yoruba tradition ni mo mú wá. Eléyìí ò kìí ṣe dẹ̀nsẹ̀, kìí ṣe wọ́n pé ọmọ Ìjẹ̀bú ni mí, so mo mọ̀ ń pa tradition, mo mọ̀ ń pa àṣà wa, mo mọ̀ ń pa ìṣe wa. Torí ẹ̀ mo ṣe mú wá kájọ wá fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá máa di ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run, a máa ní àǹfààní láti pè wọlé. Eléyìí mo kàn fi ṣe bẹ́ẹ̀ ni pé opening, just for káwọn èèyàn fi mọ̀ pé program kan wà tí ó jẹ́ pé ó rich nínú culture, nínú ká máa sọ̀rọ̀ nípa àṣà, a máa tú palẹ̀. Gbogbo àmàdé tó bá jẹ́ pé a máa gbéyàn wá sórí aago, sórí ètò yìí tí wọ́n máa sọ̀rọ̀ nípa nǹkan tá a bá fẹ́ sọ, tó jẹ́ pé àwọn èèyàn máa pè wọlé láti béèrè ìbéèrè nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ sọ, tẹ́yìn náà dẹ̀ máa contribute bí àṣà olóyìnbó, tẹ́ máa fi tiyín náà sí, tó jẹ́ pé ó máa fi dodindi. Ibì kan náà lájọ ń kọrí sí. Gbogbo nǹkan tá à ń ṣe yìí, gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, mo ní mo pè ní bí evangelism, nǹkan táwọn òyìnbó ń pè ní evangelism, pé láti gbé àṣà wa dà, ká gbé lárugẹ, ká dúró tì, ká má fọwọ́ ta àṣà wa nù. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, àṣẹ Èdùmàrè. Ìṣúnlẹ̀ bá mi ọ̀ṣọ̀rọ̀, olùkàtà ètò yìí. Ó ṣe àbúrò mi ọmọọba agbára lẹ́gbẹ́ tó ta ṣọ́ọ̀bù orí, ọmọ Akẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ ìlú kú bẹ́ẹ̀ ni ará ìráyè. Èmi àkó lọ́nà tá a kiri, èmi àkó lọ́nà jẹ́nu gbẹ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni. Bàbá ìfà máa bọ̀ òde. Kó tó di pé a kúrò lórí show yìí, ẹ jẹ́ kí n tètè fi eléyìí sọ fún yín pé tó bá di ọjọ́ Àlàmísì, program tí mò ń ṣe yìí, ọjọ́ Monday la máa mú wá ní 5:00 Nigerian time, ó la máa mú program yìí wá. Tó bá di ọjọ́ Thursday, Ojúrító ní ètò tí máa mú wá lọ́jọ́ Thursday. Ibẹ̀ la máa ti máa sọ̀rọ̀ nípa ìrírí ayé, nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Ìyẹn yàtọ̀ sí ọ̀rọ̀ nípa àṣà. Program eléyìí àṣà nìyẹn dálé lórí, ṣùgbọ́n ti ọjọ́ Thursday Ojúrító ni. Ẹ bá mi pàdé ní ọjọ́ Thursday ní orí ètò wa Ojúrító. Ibẹ̀ la ó ti máa sọ
gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ true life story tá ò máa sọ ó dìgbà ẹ bá mi fi eléyìí rasẹ̀. Màmá báwo lè jágbá o káde ẹ ṣe alàgbà wa Olúwọlé Ṣónẹ́yẹ ẹ máa káàbọ̀ sórí ètò wa o a ti fẹ́ máa kásẹ̀ ètò náà lẹ̀lẹ́ fi wọlé ọmọ àkẹ́sọ́ baálẹ̀ ọjà ọmọ àkẹ́sọ́ baálẹ̀ ọjà níbi owó gbé ń so ẹ káàbọ̀ sórí ètò wa tó bá dijọ́ mẹ́jọ ọjọ́ Monday ni máa mú ètò yìí wá tó bá di ọjọ́ Monday ní aago 5 Nigerian time ẹ pàdé mi bákan náà ọjọ́ Monday ni mo kàn mú wá lé ní ọjọ́ Tuesday ní ọjọ́ Monday la máa mú wá ọjọ́ Monday ní aago 5 òun ni ètò yìí yóò máa wáyé ẹ bá a péjọ ní ọjọ́ Monday ní aago 5 Nigerian time tó bá di ọjọ́ Thursday màá máa mú ètò kan wá tí à ń pè ní ojúrító ìyẹn nípa ìrírí ayé ṣùgbọ́n eléyìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ọjọ́ Monday àná ló yẹ ká ṣe ṣùgbọ́n máa mú wá ní ọjọ́ Monday tó ń bọ̀ lágbára Ọlọ́run ètò wa nípa àṣà ní eléyìí nípa àṣà àti ìṣe àwa ọmọ Yorùbá òun lélẹ́yìí ṣùgbọ́n ọjọ́ Àlàmísì lágbára Ọlọ́run ẹ tún pàdé mi lórí ọ̀rọ̀ nípa ojúrító nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ true life story ẹ máa bá mi ká lọ ó dàbọ̀. Kọ́mọ bẹ́ẹ̀ ni òun là á kọ́mọ tuntun bẹ́ẹ̀ ni bàbá mi ọ̀ṣọ̀rọ̀ bàbá òjò ló sọ̀rọ̀ yìí o Tìlára. Ètí yóò gbé bàbá yìí bàbá wọlé ètí yóò gbé. ẹ bá mi share program yìí lórí ẹ bá mi share alàgbà Olúwọlé Ṣónẹ́yẹ ẹ bá mi share lórí wall yín so that àwọn tí yóò mọ̀ má lè mọ̀ ẹ ṣé gan. bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ni èèwọ̀ òrìṣà èmi ọ̀rọ̀ mọ́mọ́ jìjì jọ́mọ́ nù. Ètí ó gbé bàbá ìbámu báwo lè jà. Ó dàbọ̀.